Ọlọ́run má jẹ́ ríru ọjọ́ bẹ́ẹ̀ mọ́ láyé mi. Ọmọ mi mẹ́ta ló kú. Mẹ́ta. Kì í ṣe wọ́n jìnnà síra o. Àmọ́ Ọlọ́run má jẹ́ rí mọ́ láyé. Ní Káńjí tí mo wà yẹn náà mo sì ti ń kọ́ iṣẹ́ typist. Òun ló wù mí tí mo fẹ́ kọ́. So Àwọn tí wọ́n lo tapẹ́tà pàpàpàpàpàpà ó wù mí. Òun ló wù mí. Tá a ti ń lọ tí mo ti ń kọ́ ACF kìíní kan yẹn. Ṣùgbọ́n ṣe bí àǹtí mi ṣe pé ó yá kí a mọ̀ bí màmá mi ṣe fi mí lé ọkọ nìyẹn. ọkọ yẹn. Nígbà tó láti mo ti lóyún. Ó ní bó wà mo ní màá ṣẹ ni o. Ó ní kò sí wàhálà. Ó bá fún mi lóògùn. Bí mo ṣe mu oògùn mo ṣe bì. Bẹ́ẹ̀ ṣe mú lẹ ṣe bì. Ọlọ́run ọba ń gbọ́. Ṣé wàá mọ̀ wò pé ẹ̀rọ ṣé èrè ń bẹ́ ń di ẹ̀rọ ni? Abiyamọ. Ẹ̀rọ Abiyamọ. tí máa ń pariwo Abiyamọ. ẹ̀dùn ẹ̀rọ mò ń sọ ẹ̀. Náà ni abiyamọ ni. Ṣé irọ́ àní ọ̀rọ̀ ẹ̀rọ mo sọ ẹ tó ti dáko abiyamọ ẹ má dàpọ̀ o. Ìdàpọ̀ abiyamọ ni. Abiyamọ lẹ̀rọ. Tí ń fa lóúnjẹ. Tí èfè bí pa wá. Ẹ̀rọ. Ó sì jẹ́ kí n fẹ́. Wọ́n ní ìgbà mo fẹ́ rẹ́ǹtì ilé. Wọ́n ní tí ń bá lọ́kọ wọn lè fún mi lé. Ṣé kí ni ó serious báyẹn gbà ẹ́? Gan. Téèyàn ò bá ní ọkọ. Alọ́dún. Wọ́n ní yóò máa ṣaṣẹ́wó. Okay, fún discipline. Wọ́n ní gbogbo ọkùnrin yóò máa wá wálé. Ọmọbìnrin sì kí wọ́n rí báwọn níṣẹ́ lọ́wọ́ ọkùnrin ṣòro gbẹ́kẹ̀lé. Wọ́n láwọn ó ṣe gbá àwọn ó ṣàwo àwọn irọ́ ni. Irọ́ nìna. Obìnrin bá ń ta gbogbo ìlú Ìbàdàn yìí tí ò bá sọ́wọ́ ọkùnrin bẹ́ẹ̀ rọ́ ni. Tóbi máa ń ta gbogbo ìlú Ìbàdàn Bẹ́ẹ̀ni. tí ò bá sí ọwọ́ ọkùnrin bẹ́ẹ̀. Mo ti ọkùnrin máa fi kọ́mọ́ 200 naira yìí fún lójoojúmọ́. Yóò mọ ìṣàánú ṣúgà ní ọ̀sẹ̀ máa yẹ. Àmọ́ bọ́lá máa sì sọ pé tọ̀ fúnra ara ẹ̀ ní ògbègbè ayé rẹ̀ yóò mọ iyì dúrà náà ni. Yóò mọ iyì ọkọ̀ kíkọ̀ ọkọ̀ dá o. Ó ń kálukú ojú táǹdì lónìí ọmọ ọjọ́ táǹdì ó gbé lẹ́sọ̀ bá lélẹ̀ yóò dà mí ìtọ́ bà wá lọ mú. Ẹ̀yìn ó burú ju ìṣáájú lọ. Dédé àkókò yìí ẹ̀yin èèyàn wa Délé Akínyẹ̀dé Adébísí lórúkọ mi. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa Agbántara má rí n fín o Agbántara mi pẹ̀lú mi nínú kùlù agbára gbádùn ẹ̀mí ẹ̀tọ́ sí ti òun náà ni ìyá wa tí ó jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ àwọn àgbà dáadáa ní àdúgbò àwọn ìyá àdúgbò gidi ọ̀kan pàtàkì lára wọn. Ìyá wa ẹ kú dédé àkókò yìí. Ẹ ṣé o. Ẹ bá mi dárúkọ yín fún àwọn aráalé. Orúkọ mi ni Ìyáàfin Táíwò Adémisóyè. Àdúgbò tá a ti ẹ̀ wà yìí Mọ́nàtán Caterpillar ẹ dákun bó o ní àdúgbò yìí ṣe rí nígbà tí ẹ̀yin ṣẹ̀dá àdúgbò yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nígbà tí 1992 ni mo dá àdúgbò yìí, February 1992 ni mo dé àdúgbò yìí. Kò tí ì sí ilé kankan. Ibi ilé tó wà kò tó bí mélòó kan. Ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ Mọ́nàtán Central yẹn. Wọ́n àti ìtàǹgbà ibẹ̀ ni mo dé sí tí mo wá ṣọ́ọ̀bù wá tí wá rẹ́ǹtì ṣọ́ọ̀bù ń bẹ̀. Iṣẹ́ télọ̀ ni mò ń ṣe. Mo wá rẹ́ǹtì ṣọ́ọ̀bù ń bẹ̀. Mo sì ti ń bẹ mo ti ń ṣiṣẹ́ títí tó fi di pé mo tún wá ń gbé bẹ̀. Torí èmi àti baálé mi a jọ ní ìjà mo fi á kó wá tí mo fi á ń gbé ibẹ̀ tó fi di pé mo wá ń gbé bí títí dásìkò yìí. Àmọ́ Gbogbo àwọn aṣọ ìgbà náà wọ́n rán ní ìsìn. ẹ dúró àwọn stáìlì ìgbà yẹn òun náà ń tún rán nísìn. Àwọn ìkànnìgun owó ni. Èwo tún lè gun owó. Tí wọ́n rán aṣọ tí gbogbo ara wà ń ta àwọn ẹran. Àwọn ẹran ìgbà yẹn kò sí. Kò tí bó ló ṣe fẹ́ wọ̀ kò lè wojú ọmọ tì ọ́. Ojú ọmọ tì ọ́ bó ló ṣe fẹ́ wọ̀. Papọ̀ náà sọ pé ká bo àṣírí ara wa ni. 92 times yẹn kò sílé púpọ̀ ládùúgbò yìí. Kò sí o. Àmọ́ jàgídíjàgan pa ṣó wà. Kò sí ibi tí ẹ̀ dá fọ́jà títà ní fún gbogbo nǹkan ní àdúgbò yìí. Ó dáa. Nígbà náà ilé ọlọ́ràá nígbà náà. Tí pé àwọn èèyàn bá ń dé térò ń dé tán. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ní sọ daṣálẹ̀ máa lọ. Ẹ̀mí daṣálẹ̀. A máa dúpẹ́.
níta ṣe níta fi nǹkan ṣe nínú rẹ̀ kò ní díbàjẹ́. Àmín. Now, ẹ já bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. A kàn fi yẹn ṣe prerequisite. Ìyá wa, ọmọ bíbí ìlú ibo ni yín? Ọmọ Iléṣà Ìjẹ̀ṣà, Ìjẹ̀ṣà ni ilé òòṣà. Ìjẹ̀ṣà mo jọ pápá. Ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀kọ́, ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀. Ìjẹ̀ṣà orídìí ìṣáná lé lẹ́rú ọwá tì mí. Ẹ ti ń lo lighter sí o. Ẹ ti ń lo gas, ẹ ti ń lo gas sí o. Tá a bá béèrè, àwọn wo ni òbí yín? Ìyá mi, bàbá mi ni kọ́kọ́ sọdún. Torí bàbá ló kọ́kọ́ dé tó mú ìyá mi wá. Bàbá mi, Joseph Adésànyà Adémisóyè ni bàbá mi. So bàbá mi ìtọ́jú bàbá mi dáadáa. Ọmọ ọdún mẹ́sàn-án ni mo wà tí dáàdì mi ti kú. Báyà màmá mi wà ní Haúsá gbà. Ọmọ ọdún mẹ́sàn-án so mi gbọ́njúmọ́ bàbá mi. Mo gbọ́njúmọ́ wọn àmọ́ ìgbọ́njúmọ́ fírífírí. Ọ̀rọ̀ ọmọ ọdún mẹ́sàn-án mo wà. Torí 1960 ọmọ ọdún mẹ́jọ 1968 ni dáàdì mi. So màmá mi ló wá ń kó wa ká. Màmá mi Mrs. Deborah Dúródọlá Adémisóyè òun ni màmá mi. Màmá mi ló wá ń kó wa ká torí ìbejì ni mí, Kẹ́hìndé mi náà wà ọkùnrin ni. So màmá mi ló wá ń kó wa ká tó ń ṣe títí tó màmá mi kàṣà ń tẹ̀lé wọn. Kó tó di pé wọ́n mú mi lọ́dọ̀, wọ́n wá kó wa lọ́dọ̀ àkọ́bí dáàdì wa. Dáàdì wa ní Orílẹ̀ Ìlúgùn. Orílẹ̀ Ìlúgùn. Orílẹ̀ Ìlúgùn bẹ́ẹ̀ mo ti Ọ̀nà Abẹ́òkúta kan. bẹ́ẹ̀ mo ti lọ bẹ̀rẹ̀ primary 1 ní 1969. Mo bẹ̀rẹ̀ primary 1. So aṣá ń bá bọ̀ ṣe mọ̀. Aṣá ń gbogbo Ọlọ́run, aṣá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bóyá Kẹ́hìndé mi lọ dúró lọ́dọ̀ second born dáàdì mi. Èmi dúró lọ́dọ̀ first born dáàdì mi. Ṣáàyà bá ní iṣẹ́ ìmọ̀ ọmọ bàbá, wọ́n sọ fún bàbá. Wọ́n ṣàṣe ní ká mọ̀ bọ̀ lọ́dọ̀ àǹtí. So àǹtí mi, kọ́lọ́run bá mi fọ̀run kẹ́, kọ́lọ́run ṣe kún sí Mrs. Bámidélé Adéṣọlá Akínlẹ́yẹ olóko wá dé Ìbàdàn. Àtàwọn bọ̀dá mi náà kọ́lọ́run fọ̀run kẹ́ náà Òjó Adémisóyè náà ló Adétìrẹ Adémisóyè ló kó wa wá sí Ìbàdàn. Àwa fi di èrò Ìbàdàn. Now, ẹ ti sọ bí ẹ ṣe dé Ìbàdàn. Now, ẹ sọ lẹ́ẹ̀kan pé iṣẹ́ tailor lẹ ń ṣe. Bó lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ tailor? Ìgbà tí ọkọ àǹtí mi tó ta géètì ni àǹtí mi àtọkọ wọn ti fẹ́ra wọn. So wọ́n wá gbé wọn lọ sí Ìkọ̀lé Èkìtì. Níbi tó tà ní Ìkọ̀lé Èkìtì wọ́n gbé wọn lọ síbẹ̀. Okay, òṣìṣẹ́ ilé epo tó tà náà. Tó tà ní àǹtí mi àtọkọ rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti ra wọn fẹ́. Tán fẹ́ra wọn. So bóyá wọ́n á sọkọ wọn di manager. Wọ́n wá gbé wọn lọ sí tó tà Ìkọ̀lé Èkìtì. Ilé epo tó wà ní Ìkọ̀lé Èkìtì lọ́nà Òmù àrán yẹn. Bẹ́ẹ̀ wọ́n gbé wọn lọ. So ìgbà tí àti ọ̀dọ̀ àkọ́bí dáàdì mi yẹn la wà tí mo fi dé primary 4. Kẹ́hìndé mi náà wà ní primary 4 lọ́dọ̀ èkejì ọmọ dáàdì wa. So ń gbọ́ kàndẹ̀ kan náà bá ní àwa méjèèjì ká kúrò lọ́dọ̀ àwọn. So báyìí tí mi ṣe kó wa lọ Ìkọ̀lé Èkìtì nìyẹn. So ìgbà wa lọ Ìkọ̀lé Èkìtì aṣá ń lọ ìmọ̀ àti kẹ́yà padà sí school. A jáde primary 6. So ìgbà wa jáde primary 6 ní 1974. Modern school sì wà ń gbà náà. Wọ́n wá mú wa sí modern school. So wọ́n àti àdọ́kọ àǹtí mi yẹn dúró ní Ìkọ̀lé Èkìtì. Wọ́n ṣe di pé a lè lọ mọ́ nìyẹn. So àwa padà sí Kainji. Kainji dam. Àwa padà lọ́dọ̀ bẹ̀ mọ́mì mi wà. Àwa lọ ọ̀dọ̀ wọn. Àwa lọ iṣẹ́ ọmọ ọ̀dọ̀. Mo ṣe ọmọ ọ̀dọ̀ tán fún mi 5 naira lóṣù. Ìgbà yẹn tíṣẹ́ yẹn ò ṣe wọ́n tó ń lọ ṣe ọmọ ọ̀dọ̀. Tẹ́ pé ń lọ láàárọ̀ ń dé lọ́sàn-án 5 naira náà ni. 5 naira náà owó ni o nígbà náà. So títí so bí àǹtí mi ṣe wá sọ ó bá kọ lẹ́tà ṣèbí kò sí fóònù. Ó bá kọ lẹ́tà sí mọ́mì mi pé ká jẹ́ kí n máa bọ̀ wá sí Ìbàdàn kí n wá kọ́ṣẹ́. Ní Kainji tí mo wà yẹn náà mo sì ti ń kọ́ iṣẹ́ typist. Òun ló wù mí tí mo fẹ́ kọ́. So máa lo tapẹ́tà ó wù mí. Òun ló wù mí. Tá a ti ń lọ tí mo ti ń kọ́ ACF kíní kan yẹn. So bọ́n ṣe bí àǹtí mi ṣe pé ó yá kí a mọ̀ bí màmá mi ṣe fi mí lé ọkọ nìyẹn. Bá ní kí n máa bọ̀. Mo ṣe dé Ìbàdàn ni. Mo sì dé Ìbàdàn kò ju oṣù kan lọ. Wọ́n ṣe lọ fi mí sí ọ̀dọ̀
Oore Ọ̀fẹ́ Home of Fashion lókè Adó ní Murtala Oore Ọ̀fẹ́ Home of Fashion. in January 6, 1976. January 6, 1976 wọ́n ṣe mú mi lọ sí ibẹ̀ ni bó ṣe bẹ̀rẹ̀ sí kọ́ṣẹ́ ni. Wọ́n wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo ṣe débẹ̀ báyìí ní January yẹn. Nígbà yẹn kan sọ pé lọ sílẹ̀kùn ọbẹ̀ wọ́n gà mí ṣe ń lọ́mọ iṣẹ́ obìnrin mi tó ń lọ́mọ iṣẹ́ obìnrin mi tó ń lọ́mọ iṣẹ́ obìnrin mi títí tó ṣàṣe. So n ò wá yá ṣe é mọ̀ kò sí akànbá kínní ká ànírẹ́ni fún alówó àní bẹ́ẹ̀ kí n tó kò ní Kainji mo tún fẹ́ mo ti ní ṣe pé boyfriend àti ni mo ti ní tí mo ní àjọ fẹ́ra wa ni. So ẹni yẹn yóò wá mọ wá mi wá. Láti Kainji wá sí Ìbàdàn. Yóò wá mi wá. Kí a lọ sọ fún ọmọ mi pé màmá mo fẹ́ lọ rajà ń bàdàn ní yàdọ̀ Táyé o. Bá ń gbé nǹkan fún Táyé o. So mo wá kọ́ṣẹ́ títí 77. So nígbà wá yá tó máa ń wá yẹn àǹtí mi wá pè níjọ́ kan pé bó lẹ́ni ṣe jẹ́ sí ọ. Mo ní afẹ́fẹ́ wọ́n ní kí ló kọ rẹ̀ wọ́n ní Rasaki wọ́n ní Rasaki Mùsùlùmí àìrọ́ ò lè fẹ́ Mùsùlùmí wọ́n sọ di ẹlẹ́hàá o. Who dey like ẹ̀ náà ni ẹni àkọ́kọ́ tí yé pé kínní àṣà ń bá bọ̀ gbagbagbagba. So bó wá di 78 ó kàn wá ní February ló wá lọ́dún náà ló bá ní bóyá ní oúnjẹ tí wọ́n gbé wá fún wa gbé fún wa bẹ́ẹ̀ mi ṣe nàró ni mo ní mo dà mo ń lọ sí Kainji lọ́dọ̀ mọ̀mọ́ mi ó ní ṣe wọ́n lọ mo ní mò ń lọ mo ṣe lọ sí Kainji padà lọ́dọ̀ mọ̀mọ́ mi nìyẹn. So àǹtí mi sì sọ pé òun ò ní gbà ká fẹ́ra wa o òun náà sì mọ̀ pé àǹtí mi mọ̀ pé òun ò ní gbà ká fẹ́ra wa. Mo ṣe dé Kainji mo ṣe ṣẹ̀mọ̀ ọ̀rọ̀ bọ́ọ̀kì nípa ṣe ríra nu bí mo ṣe lóyún nù. Ẹ̀ẹ́dẹ̀ tí ṣe freedom ní Ìbàdàn. Mi ṣe freedom mo ṣe lóyún nù. So n bá ní mo mọ̀ pé nígbà láti mo mọ̀ ti lóyún ó ní bó wà mo ní màá ṣẹ ni o. Ó ní kò sí wàhálà ó bá fún mi lóògùn bí mo ṣe mu oògùn mo ṣe bì. Bẹ́ẹ̀ ṣe mú lẹ ṣe bì. Ọlọ́run ọba ń gbọ́. Nígbà wá yá ó ń lo oṣù kan àbọ̀ èmi ń lọ padà kọ́ṣẹ́ mi o èmi ń lọ padà kọ́ṣẹ́ mi ó ní kò sí wàhálà ó wá ní òun ò wò ń gba abẹ́rẹ́ ló bá lọ ra oògùn bá ní ó yá ká lọ hospital àbádọ hospital alẹ́ níjọ́ náà 78 ló bá ṣàìpò oògùn kó tó rówó oògùn náà èlò lóògùn sílẹ̀ 15 kọ́ 15 shillings. Èmi fẹ́ lọ tí mo wá fẹ́ fàyọ ó ṣe di wípé wọ́n wá gbé abẹ́rẹ́ kan gùn lábẹ́rẹ́ mo kàn ń wo ọ̀kan báyìí mo kàn ní pé orí abẹ́rẹ́ yẹn tó báyìí. Bó ṣe ní tí ó wo ara mi rè. Mo bá súnmọ́ ẹni yẹn wọ́n bá ní mo bọ̀ Táyé mo bá súnmọ́ òtútù bá mú mi wá láti inú mo bá ń gbọ̀ bóyá bá ń gbọ̀ mo ṣá ó ní dá mi ló mo ní ẹgbọ́n mo ní mi ìṣẹ́yìn mo ní bóyá iyọ̀ kan tí ń bì mo ń sọ́nù ni o mo ní bóyá iyọ̀ kan nígbà yá àyà mo bá yẹ̀ wò ìgbà abẹ́rẹ́ mọ́ ẹ fi mí lẹ̀ bóyá iyọ̀ kan tí ń bì láyé lọ́rùn ni mo ní mi ìṣẹ́yìn. So bẹ́ẹ̀ tí mo rò ní pé àǹtí mi tó kó Adébàdàn dìgbà yẹn wọn ètí ìbímọ láti 72 tán ti má rí ní kémi náà tún wá ṣẹ́yìn bó ṣe wá pé nù ẹgbẹ́ ẹ wá ẹ wò ó ẹni ẹ mú wá olóhùn ò gba abẹ́rẹ́ o olóhùn ò ṣe ó ní gbọ́ Táyé mo ní ìṣẹ́yìn ọyẹ́yọ kan tí ń bínú láyé lọ́rùn ni wọ́n á tún wá ṣe bẹ́ẹ̀ mo ronú àǹtí mi tí ò bímọ ni mo ṣe fi ilẹ̀ nìyí àṣàṣe ń bá lò inú bí àjọjà túká Ọlọ́run sì wáá ṣe ìyá mi ní ìyá mo ṣe délé mo ní mọ̀mọ́ mo ní báyìí ṣẹlẹ̀ o mo ní mo sì fẹ́ mo ní kẹ́ ẹ jẹ́ bẹ́ẹ̀ kò tí jẹ́ sàmọ́mọ́ sí kẹ́ ẹ jẹ́ bẹ́ẹ̀ irọ́ ọmọ mi sì tẹ̀wọ́ gbà mí títí ilé wa mo wà títí kí ni ìyanu tí ó wàá ṣẹlẹ̀ nígbà wọn àbímọ ó dìbejì ọkùnrin méjì. Ẹbí méjì. Èmi ṣàkọọ́lẹ̀. Ní tẹ́ ẹ fẹ́ gbọ̀yọ̀ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ọkùnrin náà méjèèjì níjọ́ mo bímọ Kainji bímọ yẹn pé wọn rẹ tó bímọ rí lágbàáyé ìbejì ìbejì ṣáàdùpẹ́ lọ́wọ́ lọ ìbejì náà ní ìsìn wọn ti di bàbá náà ti lọ́mọ. So àti mo wá ìgbà kan ọmọ yẹn pé ọdún kan lọ mo wá ní mò ń padà bọ̀ wá kọ́ṣẹ́
Ìbàdàn. nìbàdàn iṣẹ́ mi kí n parí ẹ̀. Ọ̀gá mi ó sì ti sọ pé ẹ bá ti lóyún lọ òun ò ní Gbà á wá o. padà. Nígbà mo ṣàjàdá ọ̀gá mi ní Táyé mo mọ ohun tó ṣe ọ̀yá wọ́n sì gbà mí padà. Wọ́n á ṣẹ̀ṣẹ̀ freedom ní 1980 níjọ́ omi yalé gangan Níjọ́ freedom yín bọ́ sí ló bọ́ sí ilé ọ̀gá gan la sùn jọ́ náà December nìyẹn. ní August 31 Okay, 1980 yes, August 31, 1980. 1980 ilé gbàgbé Àwọn omíyalé àkọ́kọ́. ilé ọ̀gá gan la sùn jọ́ náà àti màmá mi àtàbúrò mi Ọlọ́run ló tiẹ̀ yọ wá a fẹ́ lọ gbọ̀nà Adégbàyí ọ̀nà Ògbèrè pé ká fi lọ gba Alákíá a fẹ́ débi gádà báyìí bí mọ́tò ṣe dákú píkọ̀pù bí wọ́n ti ń ṣe tán ṣe bá gbàrà ṣe ya dénú wá ríṣẹ́ Ọlọ́run gbogbo àwa fámìlì la sì wà nínú mọ́tò ìtàn Omi ìbákan ru everybody lọ ni. aṣáájú lọ́wọ́ àbá padà ilé ọ̀gá mi ọdún ọ̀gá mi làwọn aṣọ òjò ṣùgbọ́n wá yá ní tí ò wá jẹ́ kí n fẹ́ bàbá wọn kò torí pé àǹtí mi kò láìkì ẹ̀ kò súnmọ́ mi kò ṣe àmọ́ àṣà ń tọ́jú àwọn ọmọ títí náà mo fi jáde ìgbà wa bá ní Christian ni kí n fẹ́ mo fi á fẹ́ Christian tí n fi fẹ́ mọ́. Ó lágbára. Ìrìn àjò tó pọ̀ ni. Àmọ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé ẹ ní ọkàn tó dáa. Ká ní pé bá ti ní lọ́kàn tẹ́lẹ̀ pé ẹ máa ṣẹ́ oyún yẹn ni. N ó rí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ ti wò pé kí mo fẹ́ ṣe báyìí sí. Ẹ tún wá wo sàkún lọ pé ẹ̀gbọ́n yín ó ń bẹ lọ́n lọ ẹ̀yin wá ní kẹ́ ìrọ̀ prayer point ẹnìkan lẹ́yìn fẹ́ fi ṣòfò yìí. Látọ̀ náà wàá ṣe ó di ìbejì. Àwọn ìbejì ní is going to 45 years right? Wow. Now nígbà tí ẹ wá ṣe freedom tán. Okay, gbà mo wá ṣe freedom tán mo ṣẹ̀ṣẹ̀ wá lọ́kọ Christian a ṣèyàwó ní 1982 mo tó wá lọ́kọ mo tó wá ṣèyàwó. Okay, 1982 lẹ ṣe wedding. Now ká tó di pé a sọ̀rọ̀ nípa wedding yín ní 1982 lẹ́yìn ìgbà tẹ́ ṣe freedom tán ní 1980 àárín ìgbà yẹn kó tó di pé ẹ ṣe wedding ní 1982 báwo ni iṣẹ́ ṣíṣe nígbà náà. ṣe ìgbà tí mo ṣe freedom 1980 mo ṣàmọ̀ pé iṣẹ́ ló jẹ́ kókó lọ́kàn mi iṣẹ́ ló jẹ́ kókó lọ́kàn mi so mo ṣe freedom tán mo lọ rẹ́ǹtì ṣọ́ọ̀bù sí ojú odò ń kókò bàbá àṣálẹ̀. Bàbá àṣálẹ̀ ní tòsí Ògbèrè. Bẹ́ẹ̀ ni ní Òjé. Òjé bàbá àṣálẹ̀ Òjé. Ilé kẹta sí ojú odò ń kókò ibẹ̀ mo rẹ́ǹtì ṣọ́ọ̀bù sí ibẹ̀ lọ́mọ iṣẹ́ ń bẹ̀ mo sì mọ́ ń lọ ṣọ́ọ̀ṣì CAC Àrèmọ ibẹ̀ mo wá lọ́jọ́ yẹn choir last day choral group ní Àrèmọ ibẹ̀ mo wá ti rí ẹni tí mo fẹ́ bàbá wa fẹ́ra wa ilẹ̀ ní ṣọ́ọ̀bù sí Àrèmọ lọ́mọ iṣẹ́ bíi márùn-ún gbà náà so kí ni àwọn àṣẹ ní àṣà mi so ìgbà yẹn ló wá fi di pé aláṣẹ marriage ní 1982 tá a fi àṣẹ marriage. Ní 82. Náà àárín ìgbà tí tẹ́ ẹ dá ṣọ́ọ̀bù ní tẹ́ ẹ ń control shop tẹ́ ẹ ń control ṣé ẹ rẹ́ǹtì ilé fúnra yín ni àbọ̀dọ̀ ẹ̀gbọ́n yẹn náà lè ṣùgbọ́n. ìbọ̀dọ̀ àti mi mọ́ àwọn ti lọ school UMC Òkè Àdó so èmi ń gbé ọ̀dọ̀ bọ̀dá mi tí mo tẹ̀lé kọ́lọ́n bá ń foríjì wọn náà ti kú báyìí kọ́lọ́n bá ń fọ̀run kẹ́mi káǹkà rẹ̀ sí. Now ní àárín ìgbà tí ẹ̀yin ń dáṣẹ́ ṣe bó o ní iṣẹ́ aránṣọ bó o ló ṣe rí ńgbà náà. Iṣẹ́ aránṣọ dá o aránṣọ dá nígbà náà torí ibi ó ṣe dé gan-an bí ẹ bá ṣe pé ìgbà àgbà ń dé ìfẹ́ fi ṣe aránṣọ lẹ̀ àṣírí bíbò ni nígbà yẹn èló là ń rówó bá a ṣe ránṣọ ń 30 kọ́bọ̀ 50 kọ́bọ̀ nígbà náà à ń jẹ àyè àtúnṣe tó dàgbà. Nídìí iṣẹ́ télọ̀ ṣé wọ́n wà nídìí iṣẹ́ télọ̀. àwọn bẹ́ẹ̀ o àṣírí ni o bàbá làṣírí ẹ bàbá rówó 10 kọ́bọ̀ tá a rówó 10 kọ́bọ̀ tá a fi ránṣọ bí aṣọ 200. Owó 10 kọ́bọ̀ ẹ fi ránṣọ bí 200. bí ẹ bá ṣe pásìkò sí tán ṣe onítòtòpin ni àwọn onítòtòpin ni ìwọ̀n bá kábátá bá rán fítìnì ni àwọn ètò tó stone tó kò sí tó gbìnà tí máa jẹ peplum máa ṣe. nǹkan bá tà rán náà
ó dẹ̀ ń bá wọn lára mu ó dẹ̀ ń fìtì wọn tó jẹ́ aṣọ ọgbà nígbà aṣọ náà. ọgbà nígbà náà àǹdẹ gbogbo àwọn aṣọ ọgbà náà wọ́n rán ní ìsìn. ẹ̀dùn àwọn style ìgbà yẹn òun náà tún rán nísìn. àwọn ìkànnì egun owó ni egun tún léegun hó. tí wọ́n rán aṣọ tí gbogbo ara wà ń ta àwọn ìran àwọn ìran ìgbà yẹn kò sí kò tí bó ló ṣe fẹ́ wọ kò lè wojú ọmọ tì ọ ojú ọmọ tì ọ bó ló ṣe fẹ́ wọ papọ̀ náà sọ pé ká bo àṣírí ara wa ni ló fi dá aṣọ sí wa lára nígbà tí ádámù àti éfà tí wọ́n jèso tí wọ́n wà ń hò ọlọ́run mọ̀ pé kóun tí wọ́n ta kó bẹ̀ tó ní rárá kò sí aṣọ fi bò wọ́n lára ìbọn láṣẹ lè fọ́ so àwọn èsì eégún tí lájẹ ara tí gbogbo àyọ̀ wà lẹ̀ tí gbogbo àìṣe ń gbà náà. now iṣẹ́ télọ̀ dáa ní ayé ìgbà yẹn bẹ́ẹ̀ àwọn ohun àlò tẹ́ ẹ lò ń gbà náà bíi scissors sewing machine bí èèlò lẹ rà wọ́n gbà náà. nígbà ó kù bí oṣù mẹ́fà tí ń ṣe freedom àǹtí mi bá lọ ń dá owó sọ́wọ́ ọ̀gá mi 30 kọ́ pọ̀ owó irinṣẹ́ nígbà ó di oṣù kẹta wọ́n fi 10 kọ́bọ̀ kún 100 naira wọ́n ra machine mi 1979 100 naira rìsíìtì ẹ̀gán bẹ́ẹ̀ nu ilé gan bá mu wá 100 naira 100 naira fọ́nísì jẹ́ 185. ok olórí funfun jẹ́ 185. so olórí dúdú lẹ́la ní 100 naira rìsíìtì rẹ̀ ń bẹ́ẹ̀ nu 100 naira ẹ wá ra olórí funfun ní 185 naira mo rògbò. torí tó jẹ́ kí ti fọ́nísì ó ṣe vp ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ but òun níṣẹ́ tó pọ̀ láti lè fún un ṣe buttonhole 95 àwọn senior mi ra tiwọn ní 85 ní òyìnbó mi rà 100 naira. ok wọ́n ṣe ó sì dín wọ́n gbà náà 85 naira so ìgbà ṣe one kìíní kan mọ̀ níra. rìsíìtì 100 naira mi ń bẹ́ẹ̀ nu ilé mo fi pamọ́ so mo dẹ̀ ló máa ṣe yẹn láti 82 yẹn 79 yẹn ìgbòdì 19 ok àti bọ́ sí 2000 mo tó gbé machine yẹn fún ọmọ mi. láti 1979 wọ́n di year 2000 ẹ ṣe wàá gbé fọ́mọ yín kan kábíyèsí. 2007 kò bí 6 mo ṣe ń lò ó tiẹ̀ ṣe ń lò gan kò tẹ́ mi lọ́rùn bí kí n tún gbà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ mo kàn sọjú nìyẹn so nígbà tí ó wá yá mo fẹ́ ra scissors omi yalé mo wá ní jẹ́ kí n lọ sí gbàgì kí n lọ ra ká lọ wo ohun tó ṣẹlẹ̀ mo mú 20 naira oní pọ́tà kọlọ̀ yẹn 20 naira jọ̀hún oní pọ́tà kọlọ̀ kan fẹ́ mo mú lọ́wọ́ mo bá lọ sí ilé Ògùnpa àṣìwọkọ̀ mo ra check nínú 20 naira mo ra scissors 6 naira. 6 naira bẹ́ẹ̀ ni mo sì scissors tí mo ra 900 níjẹta. kì í ṣe eré yìí scissors bí o bíi tc. ní ńlá onírin yẹn irọ́ nǹkan bíi 5000 nǹkan kan náà ń tàwọn yẹn. yóò bá jù bẹ́ẹ̀ lọ. wọ́n lè yín náà 6 naira. 6 naira ọmọ mi náà ló gbà sí ó dùn mí mo ṣe fún kí n fi nǹkan mi lé nǹkan gbà náà ó dà tá a bá mú 20 naira lọ oríta mẹ́rin ìtara àárò òwúrò àrèpọ̀ ara rẹ̀ sí arẹwà àrèlùbọ́ inú múrí kan. ọlọ́run ọba ń gbé tó bá ṣe wà pé àpò méjì bíi 60 ọ̀sẹ̀ kéde bọ́ọ̀sì ẹ̀yìn ọkọ̀ láàmú wọlé. 60 naira. ọkọ̀ láàmú. lẹ́ máa mú di ọkọ̀ wọlé. ọkọ̀ láàmú wọlé bọ́ọ̀ ló ṣe gbé. ṣé àpótẹ́ bá mú 60,000 lọ́jà yẹn. ọkọ̀ láàmú. wọ́n á gbọ́ ọ̀kadà lè yóò fi di wọlé o. ìgbà mo bí ọmọ second born mi ní 1983 tí mo lọ ra nǹkan ọmọ 80 naira mo mú lọ Ògùnpa. baby items. bẹ́ẹ̀ni 80 naira. mo ra basket. múrí mẹ́rin. mo ra báskẹ́ẹ̀tì mo ra dìnnàpé mo ra dìtọ́ mo ra páàdì mo ra sọ́ọ̀lù mo ra pàìntì mo ra parí lórí 80 naira àtọwọ́kọ̀. nínú 80 naira náà. mo fi Ọlọ́run ṣe lẹ́rìí. Nàìjíríà ti darí nìyẹn o. Nàìjíríà dá àwọn èèyàn wa náà ni kò sí tó mú Nàìjíríà atẹ́gùn ń fẹ́ lásìkò òjò ń fẹ́ lásìkò òòrùn ràn nísìnyí láti bí oṣù mélòó kan àárí ọyẹ́ dé báyìí lónìí. bẹ́ẹ̀ni òun ló jẹ́ láàárọ̀. Ọlọ́run bẹ láàyè àtòru ló ti mú fáànù tí mo tàn báyìí mo pa ni
nígbà òtútù pọ̀. Now, ẹ jẹ́ á wọnú marriage yín. Ní ọdún 1982 lẹ ṣe wedding. Bẹ́ẹ̀ni. Now, bó o ní nǹkan ṣe rí nígbà tẹ́ ẹ ṣe marriage? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nígbà tí a ṣe marriage, èmi àti ọkọ mi ó ti kú k'Ọlọ́run ó fọ̀run kẹ́. Nígbà tá a ṣe marriage, ìjọ tá a ṣe marriage gangan ló lóun lọ school. Ó lóun lọ school. Ìjọ marriage? Ìjọ tá a ṣe ìyàwó tá a délé lálẹ́ ló ní Táyé, wọ́n mọ̀ mú mi ní technical lóṣogbo. Ó ní bò wá ní kí la fẹ́ ṣe. Mo wá ní ṣé tó bá lọ tó dé, ṣé ó fún mi ní, ṣé èmi náà ló ní wọ́n lọ. Bàbá sì ṣèwé lálẹ́ ẹjọ́ náà. Ẹ ṣe agreement? Bẹ́ẹ̀. Mo dẹ̀ lọ́mọṣẹ́ 5 sí bàbá àṣà ló wá ní, mo wá ní kí n mọ̀ lọ ṣọ́ọ̀bù lójú, ó bá ní kí n má lọ pé kí n wá dúró nílé wípé ṣọ́ọ̀bù tí bàbá àwọn yọ pé wọn ó dùn. Bàbá rẹ̀ sì níyàwó. Wípé wọn ó mọ ránṣọ ńbẹ̀. Bàbá ó sì jẹ́ ìyàwó bàbá ó jẹ́ ránṣọ ńbẹ̀. Àṣà ń bá bọ̀ pa gbàgbà. Ó sá lọ school technical Òṣogbo. Ó lò ọdún 3. Ìgbà yẹn ló dúró ọdún 3 tí ò ṣiṣẹ́. Àṣà ń yí bọ̀, àṣà ń yí mọ́, àṣà ń ṣe. Bó lẹ ṣe ń ṣe láàrin 3 years yẹn? Mo ṣiṣẹ́ télọ̀. Ọlọ́run sì jẹ́ kí n máa rí ṣe. So ẹ̀yin lẹ ń finance ilé? Finance. Ọdún 3? Ó ti ọdún 6 tí mo lè ń ṣe. Mi ò worry. 6 years? Ṣe ń gbọ́ jẹ́ pé èèyàn láṣọ rán, oúnjẹ ò wọ́n. Èèyàn ṣáà ń ṣe àǹtí mi yẹn náà, màá lọ ọ̀dọ̀ wọn, màá wá nǹkan tí níjọ́ tó bá ṣe mo lè jí nǹkan wọn tí ń ṣe, àṣà ń ṣe bá títí. Nígbà wá di 89 ló wá ríṣẹ́. Inú mi dùn, ayọ̀ mi kúkú tó a dúpẹ́. Ó ríṣẹ́. Bàbá máa bọ̀. Nígbà gbogbo oṣù àkọ́kọ́ fún bàbá rẹ̀, fún ìyá rẹ̀, fún èkejì torí ìbejì náà bàbá tiẹ̀ náà. Ìbejì fẹ́ ìbejì? Ìbejì ni. So kí ló wá ṣẹlẹ̀? Ó wá ṣàyẹ̀sí àmà bọ̀. Ó fún mi náà. Mo tún ní kó fún àbúrò rẹ̀ náà ní owó. Bá ní kò sówó dà, gbà nínú owó ọ̀dọ̀ tèmi fún. Àṣà àbúrò rẹ̀ yẹn wà nínú yàrá. Tèmi ò mọ̀. Àbúrò wá jáde. Ìyá Sunday, kò ní ìdí, mo ló ní ìdí. A lè ní yọ̀pẹ̀. Kò yá. Ìbọn náà lọ́mọ kan mọ̀. Kò tiẹ̀ tí ìkú gan tó fi fọ́mọ ọmọ ẹ̀ sọ́dọ̀ mi nígbà yẹn. So ń bọ̀ ṣáà yá. Family wọn jẹ́ family tó jẹ́ pé àwọn wọ́n máa ń gbẹ́jọ́ ọmọ wọn. Mo mọ̀ tí wọ́n bá lè gbọ́ ọ̀rọ̀ mi, èyí ń ṣe bẹ́ẹ̀. Tóbìnrin bá ti délé ọkọ, kí ìyá ọkọ mọ̀ pé ọmọ òun lé sí i. Torí ọmọ wa gan ọkùnrin tán ṣe é sí àgàn. Ọmọ wo obìnrin tán ṣe é sí àgàn. Sọtẹ̀ wá lọ́rùn. So bí wàhálà ń ṣe dé gbàgbàgbà nu, ń bá mọ̀ kúrò mọ́ mi. Aṣẹ́wó ní í ṣe, ìgbà ní í ṣe, mo lé mi. Tó kò sí wàhálà. Òun náà fóònù náà ó wá gbé lọ ìgbà yẹn wọ́n pé Ọ̀ṣun. Wọ́n tí ì pín Ọ̀ṣun. Wọ́n gbé lọ ọ̀nà Ọ̀ṣun state yìí. Ibẹ̀ ló ti ń lọ iṣẹ́ torí water corporation ní ṣiṣẹ́. Tó bá dé ní ọ̀nà àṣejù rẹ̀? ní ìlú ọ̀nà Ìlàlọ́run lọ́nà. So ibẹ̀ ló bá ti wá dé ní Friday báyìí. Wọ́n wà ní ìyá Sunday ṣe gbá. Dépò kó òun bí mi kó gbọ́. Ó gbọ́. Náà bá lẹ́jú. Ìgbàgbọ́ tó wọ́n ṣàgbà ìyàwó wa ṣàpè 10 years. Kó tó di pé 10 years. Ikọ́ tí ibì yẹn mu bó ṣe wá mu. Àṣé wọ́n ní ká má mọ ọjọ́ jẹ́ ká má jẹ. Bẹ́ẹ̀mi náà ṣe kò nìyẹn. Mo wá ń rù. Kẹ́hìndé mi wá ń ṣe kó máa wá lọ ọbẹ̀. Àǹtí mi wá ní Táyé, kí ló mú ọ tó fi rí báyìí? Mo ní àyíkọ́ ni wá àǹtí mi rárá. Nínú gbogbo ọmọ ìyá wọn, ìwọ nìkan lè wúkọ́. Ọ̀dẹ̀ mi nìkan ni kì í wúkọ́. Ìwọ nìkan lè wúkọ́. Kí ló lè le tó bẹ́ẹ̀? Àti bá lọ dà tó bá di Monday, Saturday, Sunday níjọ́ Saturday, bá di Monday kan mú mi lọ. Bọ̀dá mi tí mo tẹ̀lé yẹn wá mú mi lọ Jericho. Àṣà lọ Jericho. Wọ́n di 30 pé tuberculosis. Ń bọ̀ ó ti rí. Mo bá àǹtí mi ní ìlówó lọ́wọ́ o. Àǹtí mi ní rárá. Má wọrí. So ó ti mú òun náà tóun náà ti ń lọ
kílíníìkì ibẹ̀ yẹn wọ́n wá sọ fún wa pé wọ́n wá sọ pé wọ́n kò ràn mí ni torí wọ́n ló dàbí pé kíní yẹn ra mí ní ó wà contagious ó máa ń ràn. wọ́n wá ní ẹni tó kò ràn mí tí wọ́n mú lò bí dókítà ṣe ní káàpì wa wọ́n bá lọ pé wọ́n bá ní ẹgbọ́ nǹkan ìyàwó yín ni ẹgbẹ́ oníṣẹ́ káwọn ó sáà sọ̀rọ̀ pé ẹ̀yin lẹ́kọ̀ọ́ kẹ́ńdẹ́ náà àwọn onírárá ẹ̀yin lẹ́kọ̀ọ́ náà dókítà wa ní ilé gbàgbé ó ní ọ̀dà ìjà ẹ jẹ́ káwọn parí ìjà tí ń bẹ láàrin ó ní rárá o ó náà fámílì àwọn gbọ́dọ̀ mọ̀ pé parí ìjà bí kálukú ṣe tú ká nìyẹn gbọ́ ọ̀pọ̀ ọdún mẹ́wàá tá a ṣe ìyàwó bí mo ṣe kó wá sí katapila mi ní 1992. ṣe kó wá lọ́wọ́ Ọlọ́run ìpè mi sọ́ọ̀tì ní katapila mo jèrè ní katapila so mo kàn wá rọ àwọn ìyá ọkọ àwọn fámìlì ilé ọkọ kò sí bí obìnrin ṣe lè burú tó ká mọ̀ mọ́ gbọ́ ọ̀rọ̀ ẹnu ọmọ wọn èmi ń tèmi àwọn ìyàwó ọmọ mi tí mo ní wọ́n ṣe burú tó torí mo ní ìtàn burú èmi náà sì burú àmọ́ màmá sọ pé ogun tí ó jà mí mi ìfẹ́ kó jà mí mi ìfẹ́ kò dáa kéèyàn mọ́ lọ́kọ méjì ọkọ mẹ́ta kì í ṣe tó dáa kápẹ́ ọmọ méjì lèèyàn bí ó bá bí sójú kan ìgbésí ayé rẹ̀ ó ní tó náà ìgbésí ayé wa náà nítumọ̀ o àmọ́ nǹkan tó dáa máa ń bàjẹ́. kó tó di pé ọ̀rọ̀ ó padà ṣe. mo fi ṣe débi ọmọ mi gan obìnrin wọ́n bá bọ́kọ wọn jà bọ́ jàre màá ní rárá ẹ jókòó bẹ́ẹ̀ mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn tí mo sọ fún tí wọ́n jókòó bí wọ́n wà àwọn ìyàwó ọmọ náà tí mo sọ fún wọ́n jókòó náà. kò sẹ́ni tó kábàámọ̀ ẹ̀. náà wọ́n bú mi o wọ́n ṣá mi o èyí tó bú mi tọ́nà mi náà mi àmọ́ mo rí i pé wọ́n ṣe tí mo fẹ́ pé ìfẹ́ kẹ́ ẹ kọ́kọ́ sẹ́ mi ìfẹ́ kẹ́ ẹ kọ́kọ́ mi ìfẹ́ kẹ́ ẹ kọ́kọ́. ṣé aburú ń bẹ bí kí obìnrin kọ ọkọ ni. kò dáa wọ́n ń rí dínkù èèyàn wọ́n ń rí dínkù èèyàn ká wá wí pé bí ayé ìsìn nígbà náà ni ìwọ̀n àbá méjì tí mo bí ń ti tó mi àmọ́ nígbà náà ẹ gbọ́dọ̀ mọ́ lọ́kọ wọ́n làṣẹ́wó lẹ̀ ń ṣe é ká. kò ní sí ìfúnyàn. wọ́n ní fún mi landlord kò ní fún yàn lé. wọ́n lé yín ò wà responsible. wọ́n ní fún yàn lé. àmọ́ ẹlòmíì tí ò tó yàn tí ò lè ṣiṣẹ́ téèyàn ṣe pé tó bá ti jókòó ní ọkọ lójú kan yóò dàbí ẹ pé òun ni ló mọ̀ ẹ́ ṣe jù. àmọ́ ẹni tó bá ti àkọ́kọ́ mi ti ẹ̀ gbàdúrà àtọmọ ọ̀tá mi gan kókó. ẹ tún gbàdúrà fún ọmọ ọ̀tá yín. gbàdúrà fún a máa ṣe ń tó dáa. iye ọmọ téèyàn bá bí wọ́n ṣe méjì ni ṣe mẹ́ta ni. ní káàtì sọ pé èèyàn àtọkọ wá jà èèyàn tún ká kó ẹ lọ kọ́ àmọ́ rẹ̀ kó dúró pa bó bá yà ní tó dáa yóò yọjú. ìyá wa ní 1992 ẹ dé katapila bẹ́ẹ̀ ṣe jẹ́ pé single mother ní ẹ̀yin àtàwọn ọmọ yín nìkan lẹ́jọ́ ń gbé now bó o ní ẹ ṣe ní àdúgbò ńgbà náà. àwọn àforírun ọmọ náà ni àlọ́bírí sọ pé dáwọ́ ń gba gbogbo nǹkan ṣe hátíhátí. látàrí ìtọ́jú àwọn ọmọ. hátíhátí àwọn adúpẹ́ lọ́wọ́ náà. mo wá yá tí mo aṣọ sẹ́nu àwọn èèyàn tí ń bòyá tí gbogbo àwọn èrò ń dé táwọn ọmọ tó ń ṣe tán ń ṣiṣẹ́ iṣẹ́ télọ̀ lọ déédéé mọ́. iṣẹ́ télọ̀ lọ déédéé mọ́. ìwádìí wípé ọ̀rẹ́ mi kan ìyá Saheed Ìbejì ló náà Táyé kẹ́ni ló ń gbé. Afẹ́dé yà ní church àbí. bàbá sọ ní Bisengo. káàfó títí sókè o
Desengov náà ni Desengov Igoro. Igoro ilé wọn bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ bá mi dọ́mẹ̀sì kó mọ́ dáàmú kó mọ́ fàìsàn ló gbà tí òun lo ẹ̀rọ ó máa ń lo ẹ̀rọ ńgbà náà àwọn àgbọn ń ta ráìsì ń tẹ̀wà tó bí bá ti wá di pé mo fẹ́ lọ ra nǹkan lọ́wọ́ rẹ̀ tá jẹ́ àwọn ajókòó sí yóò wà ní wọn níbo lẹ ṣe ń ta gbogbo nǹkan tẹ̀ ń ta ìta aláwọ̀ ń ta fún ẹ̀jẹ̀ tẹ̀ ń tọ̀pọ̀ £5 owó wà nù tí ìrìnàṣọ bíi 3 bíi 4 ní ìsìn tí màá rí owó oníyà Sunday ẹnikẹ́ni bàyà bó ṣáàyà tó pé mo máa ń ra nǹkan mi mo máa ń ṣe wọ́n wá ní ọ̀bàdà nínú ọ̀rọ̀ tí ọ̀nà déédéé mọ̀ ọ̀yà wọ́n á máa ta ẹyin mo lẹ́yìn mo níbo ni mo sì ta bó ni bá lọ bá ń gba àwọn kírètì ẹyin méjì 160 80 naira ń kírètì. £80 ní kírètì ẹyin gbà. ṣé ọlọ́run ṣe lọ bá bá ń gbé kírètì méjì mo bá gbé ta ìgbà tá a bá tún ti náwó òun ló tún san ó tún yá àṣà yìí máa yí àṣà yìí ṣe bóyá ó ní mú búrẹ́dì mọ́ ó ní mú òróró mọ́ àṣà yìí máa yí ṣùgbọ́n wá pẹ́ ó tó bí ọdún méjì ọ̀rẹ́ mi ìyá Bídèmí ọmọlọ́lá Owólabí so ọmọ rẹ̀ ló jẹ́ àmọ́ra ọmọ tá a jọ ń gbé lẹ́kùn àti ọmọ ẹ̀ jà nígbà wọn wá jà ni ó wá fá báwọn ọmọ bọ́ìsì tá a jọ ń gbé jà ló bá rí mi mo bá ní ẹ̀ mọ́ jà ọmọ èké mo ṣáà bá parí ìjà pé kankan bá a ṣe dọ̀rẹ́ nù ọmọ wa ti ń gbàṣọ fún mi máa ń ṣe nígbà tó pé mi ò rí iṣẹ́ ṣe ló bá ní ìyá Sunday ọ̀wọ́ a máa lo ẹ̀rọ mo lẹ́rọ èmi ṣe mo lápá ni mo lo ẹ̀rọ ẹ̀wọ̀n mi ò lè ṣe wà lẹ́rọ jáde ó wá ló dá ó ní mo ní bí n bá tiẹ̀ lẹ́rọ kò sówó tí wọ́n lọ ọba ló dá ó lóun ọbẹ̀ ọ̀rẹ́ nǹkan fẹ́ ra ẹ̀rọ yóò gbé fún mi yìí mọ̀ fún ní 400 ní oṣooṣù ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ṣé sì lè wọ́n bá lọ ra ẹ̀rọ onídísù náà bá gbèdé náà tó tán àbá sì ń lọ àbá ń lọ à ń fún 400 nígbà níná sì tún ti dun ẹ̀rọ ní ìbárówó oṣù ọ̀sẹ̀ méjì san bí tí sì wá gbẹ̀rọ rẹ̀ nù ó ti wá gbẹ̀rọ mo wá jẹ́ ní 800 ọ̀sẹ̀ méjì £4 mo bá jẹ lówó ó ṣe fìdí ló wá gbé ẹyin tí mò ń ta bá gbé àwọn bọ́ìsì ti ẹ̀sìn lé àwọn bọ́ìsì mo bá dé ìyá tẹ̀lọ̀ tẹ bá rí ọ̀rẹ́ nìkan wá gbẹ̀yìn àwọn ìbánà ní ẹ̀mọ́ náà mo sì kọrí police station bá lọ ẹni wá gbé ọjà mi wọ́n bá ṣàlàyé bá dé police station wọ́n bá ti mọ́ káńtà wọ́n bá ní mo jẹ onífọ̀dù ọkọ rẹ̀ wá dé ọ̀rẹ́ ẹni yẹn ni o ọkọ ẹ̀ wá dé ọkọ ẹ̀ wá ní kí ló dé wọ́n wá ní wọ́n jẹ́ ní owó ọ̀sẹ̀ méjì fún un ọkọ ẹ̀ wá ní lẹ́yìn wọn fún wọn ó yá ẹ mọ̀ san o. ẹ mọ̀ san 800 yẹn mọ́. ẹ mọ̀ san ẹ mọ̀ lọ bá béèrè àpò rẹ̀ so ọ̀rẹ́ mi yẹn wá bínú mo ṣe bá mo ní í ṣe bẹ́ẹ̀ ká bá nara wa pa àwọn bọ́ìsì bẹ́ẹ̀ àrùn lọ kó sì mọ́ tàbí ẹni pé bóyá ẹ lo home advantage pé ẹ wà nílé. sí ọ̀rẹ́ mi yẹn ìyá Bídèmí kò fi mí lẹ̀ bàbá wa ń ṣẹgbẹ́ ọba ní iwájú ẹgbẹ́ Friday ojú ọjọ́ ni mo bá ẹgbẹ́ olówó lọ́wọ́ ó ní £20 làwọn máa ń dà mo ní bó ní ti rí ó ní sáàmù wa mo lè wá nígbà bá rówó dá ó yí ságídí yóò sì ń bọ̀ ṣáyà mo bá ní bá dájọ́ 500 ọ̀sọ̀ọ̀sẹ̀ ọ̀sẹ̀ jẹ́ 28,000 bàbá kó fún mi bàbá yọ 2,000 lé lọ ní ló bá di Monday ká lo oògùn pa àṣẹ kò rí oògùn pa ni a bá lọ rẹ̀ rọ. ó tún yá wọ́n rẹ̀ rọ lọ́ta ó tún yá ó tún bá rẹ̀ rọ lọ́gì àtúndájọ́ tó ń gbowó kí wọ́n ṣe lọ́rọ̀ nǹkan tiẹ̀ náà ò ní bàjẹ́ rí wàhálà wọ́n mọ̀ ní ìlọsíwájú mo ṣàṣe di ẹlẹ́rọ mi mo wá ń lo ẹ̀rọ mi wá ránṣọ mọ́
nígbà mo ti ń rówó nídìí ẹ̀rọ. gbogbo ẹ̀ nígbà jẹ́ pé n bá ń lọ ẹ̀rọ ẹ fẹ́ lọ tá o a fẹ́ ṣe o machine òun sì mówó wá ju télọ̀ lọ. télọ̀ lọ mo ṣe di pé mo pa télọ̀ tì nìyẹn mo bá ń lọ ẹ̀rọ ta búrẹ́dì òróró ẹ̀yìn kerosene epo ṣe ń ta láti gbà náà nù ó wá tún wá yá tún méjì dùn mọ́ ọmọ mi kan ní wàá máa ń gbé èédú fún mi àwa jà bó ṣe fìnnú wá gbé wọ́n wá ń béèrè èmi náà ṣe ìtàn náà ní gbógi fún mi so òkè tí wọ́n ń gbé fún mi wọ́n wá lòun ò lè ṣẹ́gi mọ́ pàgbára àwọn mo wá ń gbà ń bò mí ibomi tí mo ti wá ń gba ògiri ibẹ̀ jìnnà so bí ọmọ ìyàwó mi kan ṣe dé nù pé ìyá ọkọ mi ẹ̀yin náà ẹ máa ṣẹ́ ògì ọba ẹni tẹ́ ṣẹ̀ṣẹ̀ fi lọ́ máa gbá yẹn. sáà ṣe ọba ara bọ́ mẹ́ta ọba ṣàṣà ọba sì ti ní ìyá báyìí. ọ̀yá báyìí mo dúpẹ́ lọ́wọ́ náà pé mo ti ń lo ogún abọ́ báyìí 20 Congo. láàrin ìjọ mẹ́wàá sí ìjọ mélòó kan yàwó. ìyá mi ti tán ṣeré ní. ọpẹ́ ní fọlọ torí èmi tiẹ̀ wá mọ̀ wò pé ẹ̀rọ ṣé èrè ń bẹ ń di ẹ̀rọ ni. abiyamọ. ẹ̀rọ abiyamọ. tí máa pariwo. abiyamọ. ẹ̀rọ mò ń sọ ẹ. náà ni abiyamọ ni. ṣé àní ọ̀rọ̀ ẹ̀rọ mo sọ ẹ tó ti dápọ̀ abiyamọ ẹ má dàpọ̀ o. ìdàpọ̀ abiyamọ ni. abiyamọ lẹ̀rọ. tí ń fa lóúnjẹ tí èèfé bí pa wá. ẹ̀rọ. ẹnu àárọ̀ yìí nìsín ó ti lọ́ta oníkọ́mọ lọ rí epo 1000 wá ó ti lọ ògì ní ìsìn gbà 15 nígbà 15 ògì ti mọ̀lẹ́ ọlọ́ta ká ní 500 ó dé lò. ó jẹ́ 2000 ẹ̀dẹ̀ rí epo 1000 ṣé kò yẹn dẹ̀ ṣiṣẹ́ kú àbúrò. kí ni ń tán. so ẹ́ńjìn ẹ̀rọ yìí jẹ epo pọ̀. ẹ̀rọ tí mo ti ẹ̀ jẹ́ pọ̀ ó nífẹ̀ẹ́ wa gan ni mo sì tún jẹ́ alága ẹlẹ́rọ gan. bẹ́ẹ̀ ti wà. mo jẹ́ alága ẹlẹ́rọ ó jẹ́ ọdún kẹta mo lò lọ. lórí ipò alága ẹlẹ́rọ agbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀mí yóò gùn ara rí lẹ́yìn ìlú. mo ṣòṣèlú. bí a tún ṣe wà iná. mo ṣòṣèlú. ẹ̀yin nìkan tán tẹ̀yìn ṣe adúrú ìgbìyànjú oríṣiríṣi bó o lẹ ṣe manage gbogbo ẹ̀. a fi gbogbo ẹ̀fọ́ náà nígbà Ọlọ́run ti fún alókun àtàgbàrà tọ́lọ́run ká ṣe àdàgbàdẹ́wò àmọ́ Ọlọ́run jẹ́ kó ní okun àtàgbàrà téèyàn bá ti ń ronú èèyàn máa ń ronú o bẹ̀ téèyàn bá ti rò díẹ̀ kó fi ilẹ̀ wípé gbogbo nǹkan tọ́lọ́run ní sóòrò àmì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ máa dà. bọ́lá lórí wàhálà tẹ́ ń ṣe yìí bá a ṣe ń wo yín ẹ̀ tó bí ẹni ọdún mélòó. ju bí ọmọ ọdún 6 àbọ̀ náà. èwo ní jẹ́ bá. 65. lẹ́yìn ṣàdúró wàhálà báyìí. kí ló dé tó bá di September màá pé 66. ẹ̀yin sẹ́ mo á dàgbà ni. lẹ́yìn ṣàdúró wàhálà báyìí. ẹ̀ ń lo ẹ̀rọ ẹ̀ ń ta bread ẹ̀ ń tèédú ẹ̀ ń tògì ẹ̀ ń tòróró ẹ̀ ń ṣòṣèlú. ẹ mọ̀ rọra o. àǹfààrà náà sì ni bíbélì ló nínú ògùn wa ojú wa láti máa jẹ so téèyàn bá ti ń rí owó ààrẹ tó bá tó nísìn táyé pé tí ìbá ṣe ń tà ń ṣe tí n bá ti jẹun tán tí mo lo oògùn máa kọ́ lọ sùn tí n bá sùn bíi wákàtí kan àrò tó le. ọ̀gá ni yín o. now tá a bá sọ̀rọ̀ nípa marriage home láyé òde òní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́bìnrin ni wọ́n ń tọ́jú gidigidi wọ́n fẹ́ marry ìyá wa àmọ̀ràn owó lẹ́lẹ́ fún àwọn ọ̀dọ́mọbìnrin ayé òde òní. ṣe rí ní láyé òde òní láyé ìgbà tiwa àwọn èèyàn máa ń sọ pé ká kánjú marry àmọ́ ilé iṣẹ́ iṣẹ́ ni kókó tóbìnrin bá níṣẹ́ lọ́wọ́ aláìyé ò lè jẹ́ Ọlọ́run má jẹ́ kéèyàn lọ kó sọ́wọ́ alágbèédá ọkùnrin torí àwọn ọkùnrin máa ń rẹ́ àwọn obìnrin jẹ àwọn tètè yó
ìfẹ́ àmọ́ yóò fẹ́ tá a bá ti láìkọ ọkùnrin kò sí àmọ́ téèyàn bá ti jẹ́ kí iṣẹ́ òun ó dúró béèyàn bá tiẹ̀ lọ kó sọ́wọ́ alágbèéká yóò a ṣe rí nǹkan rọ̀gbọ̀kúlé. àárín nǹkan bọ̀kúnlé torí níwọ̀n tí ojú mi rí níbi ọlọ́kọ̀dé mo dúpẹ́ pé mo níṣẹ́ lọ́wọ́ tí n bá níṣẹ́ lọ́wọ́ ni ìwọ̀n tí ì bá ṣẹlẹ̀ mo dúpẹ́ so mo wá rọ àwọn ọmọbìnrin sí i kí wọ́n rí báwọn níṣẹ́ lọ́wọ́ ọkùnrin ṣòro gbẹ́kẹ̀lé wọ́n láwọn ó ṣe gbá àwọn ó ṣàwo àwọn irọ́ ni irọ́ nìna bẹ́ẹ̀ kì í sí iṣẹ́ bí wọn iṣẹ́ kan wọ́n ń ṣe àwọn alẹ́ ṣiṣẹ́ mẹ́wàá pọ̀ ṣe ṣiṣẹ́ mẹ́wàá bí n bá gbé wédú lórí nìsí tí mò ń kiri ta ni ó mú mi sọkùnrin lè gbé lérí ẹ bá ṣe pé iṣẹ́ kan ṣiṣẹ́ jámọ́ ẹni ṣiṣẹ́ ìjọba ṣé ó fi iṣẹ́ ìjọba lẹ̀ yóò mọ̀ lóun lọ sí jámọ́ àkọ́kọ́ káwọn ọ̀dọ́ sì rí báyìí níṣẹ́ lọ́wọ́ iṣẹ́ ni kókó wọn bá ti níṣẹ́ lọ́wọ́ yóò ní jẹ wọ́n yóò fi o àmọ́ yóò tún dúró ń bọ̀ bá yá yóò kọ́kọ́ fì yóò fi àmọ́ yóò padà tún kọ́sẹ̀ wọn lẹ̀ padà. ká sọ pé àṣẹmí náà ní ń dà báyìí torí àmọ́ pé àti ẹ̀ lè jẹ́ èèyàn ẹ̀ lè jẹ́ nǹkan kan àti ẹ̀ lè ṣe nǹkan kan nígbà náà nígbà àṣẹ wà ẹ̀bọ́kọ̀ bá fi 5 naira lẹ̀ àwa gan sílẹ̀ nígbà àṣẹ télọ̀ ti ẹ̀ ń rè nìgan àìbéèrè owó oúnjẹ lọ ó kọ́ mọ́ àwa télọ̀ gbà yẹn ìgbà ìbéèrè owó oúnjẹ àwọn òmùwò oúnjẹ àmúwọ́ ọbẹ̀. kì í béèrè owó. ọkọ lọ́kàndé yóò bọ́ bẹ́ẹ̀ ńlẹ̀ tó kàn ọ̀dọ́ ọ̀sìn iṣẹ́ ni kókó obìnrin bá ti níṣẹ́ lọ́wọ́ yìí lè jẹ́ torí ní tóbìnrin ó fi níṣẹ́ ni pé wọ́n pẹ́ bọ́ yá ọkọ yóò gbòye ọ̀tọ̀ tó rán jù wá lọ wọ́n wà máa ráre ká sọ pé ẹlòmíràn ẹ̀rí tí wọ́n máa tọrọ owó ká lórí ọkọ ẹ̀ bá ti rí iṣẹ́ ni kókó. ìyá wa ó ní ìbéèrè kan tó sọ sí mi lọ́kàn láti ìgbà tí ìpínyà ti wáyé láàrin ẹ̀yin àtọkọ yín ní 1992 bó o lẹ ṣe tẹ́ ẹ fi dá wà. lọ́pọ̀ mi lẹ́yìn ìgbà náà. bẹ́ẹ̀ ni ọgbọ́dọ̀ kúrò tó bá yẹn tí ó di pé gbogbo ẹ̀ ṣe mo wá lọ́kọ mi ìyẹn ní Ojúolúadé tó mo bímọ 3 fún ìkan òkú kan bẹ̀ ẹ̀yìn kan lọ́n bá mi lọ́rẹ̀ mi ẹ̀kọ́ mọ́ pàṣẹ mọ́ mi lọ́wọ́ kó mọ́ rí dáàmú ilé ọkọ tí ló sì jẹ́ kí n fẹ́ wọ́n ní ìgbà mo fẹ́ rẹ́ǹtì ilé wọ́n ní tí n bá lọ́kọ wọn lè fún mi lé. ṣé kí ni ó serious báyẹn gbà ẹ́ gan téèyàn ò bá ní ọkọ. alọ́dún wọ́n ní yóò máa ṣàṣẹ́wó. ok for discipline. wọ́n ní gbogbo ọkùnrin yóò máa wá wálé. wọ́n ìgbà pé irú táwọn sẹ́yìn lọ rẹ́ǹtì ilé 400,000 bá fẹ̀sán wá mi nígbà tó jẹ́ kí n fẹ́ jù lájẹ́ ni. à ń ṣe ìtọ́jú ọmọ bó o ló ṣe rọrùn fún obìnrin láti dá ọmọ tọ́. èèyàn bá ti níṣẹ́ lọ́wọ́ èèyàn dá tọ́ èèyàn bá ti níṣẹ́ lọ́wọ́ èèyàn dá tọ́. tí iṣẹ́ bá wà lọ́wọ́ èèyàn ni ó tọ́. ṣé ayé ọkùnrin ò wá ní yọlẹ̀. ọ yọlẹ̀ à ń mú ọmọ náà àwọn yọlẹ̀ o ayé ọkùnrin yọlẹ̀ ṣe rí báwo ni a máa ń sọ bí obìnrin bá ń ta gbogbo ìlú Ìbàdàn tí ò bá sọ́wọ́ ọkùnrin bẹ́ẹ̀ rọ ni. tóbi máa ń ta gbogbo ìlú Ìbàdàn tí ò bá sí ọwọ́ ọkùnrin bẹ́ẹ̀. ẹ mú ti ọkùnrin máa fi kọ́mọ́ 200 naira yìí fún lójoojúmọ́ ọmọ yẹn ṣúgà ní ìranú ṣúgà ní ọ̀sẹ̀ máa yẹ àmọ́ bọ́lá máa sì sọ pé tọ̀ fúnra ara ẹ̀ ní ògbègbè ayé rẹ̀ yóò mọ iyì dúrà náà ni yóò mọ iyì náà ni. now tá a bá ń sọ̀rọ̀ nípa pé èèyàn ní àṣeyọrí láyé ọ̀pọ̀lọpọ̀ wa tí a máa ń kọ́kọ́ rò
nípa pé èèyàn ń ṣàṣeyọrí ni pé ẹni ìkọ́lé, ẹni ìní mọ́tò, ẹni yìí òun ló káàsẹ̀ yìí. Ìyá wa, kí ni definition pé èèyàn wà successful, pé èèyàn ṣàṣeyọrí lọ́dọ̀ tiyín? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, gbogbo ọmọ mi yáre. Àwọn ọmọ mi obìnrin náà wọ́n yáre, wọ́n rí gidi sí. Èmi ò tiẹ̀ fẹ́ pé mo ṣe pé kinní, gbogbo nǹkan tí ìyá tí àwọn ọmọ mi ó jẹ, mo ti jẹ. Àwọn ọmọ mi obìnrin, tòróbì mẹ́ta mo ní, ìyá tí wọ́n ó jẹ mo sì ti jẹ. Bí tí mo sọ fún ọ, mo lọ́kọ tẹ́ẹ̀kọ̀ mo ti kọ̀. So anybody nínú yín, ẹni rógun tẹ́ẹ̀kọ̀ kọ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, àṣeyọrí ẹni, àṣìdù pé à ń jẹun, à ń bá gbà mu. Èyí tá a sì ń bá lọ náà, Ọlọ́run ó yọrí ẹ̀. Ìyá wa, tẹ bá wo gbogbo ìrìn àjò ayé lọ, tẹ wò lọ sí ìsàkọ̀tún, tẹ wò lọ sí ìsàkòsì, àwọn ọjọ́ wo lẹ lè ṣe àmẹ́nubà rẹ̀ fún wa pé Ọlọ́run má jẹ́ n rírú ọjọ́ báyìí mọ́ láyé mi? Ọlọ́run má jẹ́ n rírú ọjọ́ bẹ́ẹ̀ mọ́ láyé mi. Ọmọ mi mẹ́ta ló kú. Mẹ́ta? Kì í ṣe wọ́n jìnnà síra o, àmọ́ Ọlọ́run má jẹ́ n rí mọ́ láyé. Ọmọ mi kì í ṣe bẹ́ẹ̀ kan wọ́n. Kì í ṣe ní ṣíṣẹ̀ ń tẹ̀lé. Àmọ́ gbogbo ọjọ́ táwọn ọmọ yẹn bá ti ṣe, inú mi ò ní dùn. Ǹjẹ́ a rí ọjọ́ tó jẹ́ pé ojú sánmọ̀ dúdú tí ilẹ̀ ń pò yìí, tẹ rò pé ṣé mi ò ní kú báyìí? Nígbà tára mi ò yá, tí wọ́n pé àǹtí ẹ̀ mọ̀ pé mi ò ní kú. Ọlọ́run má jẹ́ n kú báyìí o. Bí ọdún wo nìyẹn? Lọ bí ọdún 1995 kọ́ ni. 1995. Lẹ rò pé jẹ́ kó di báyìí. Ọpẹ́ ní fọlọ́. A ti sọ nípa àwọn ọjọ́ tí ó dúdú tí ilẹ̀ ń hó ìràn. Ṣé ẹ lè bá wa ṣe àmẹ́nubà lára àwọn ọjọ́ tẹ́ rò pé èmi náà? Ọjọ́ tí mo ra ilẹ̀ mi, ìyá sí mi náà lè ra ní láyé. Nígbà ní 125 naira, 25,000. Ìrówó, ìrí nǹkan kan, gbò wá di 200,000. 200,000. Mo wá rówó rà. A ti lọ bí ìlọ́po mẹ́wàá. 25. Bí times 10. Àṣé mi náà lówó tí wọ́n ṣe ń kárí láyé. Inú mi dùn. Inú mi dùn gan bí a ṣe ń ṣe rere láyé. Inú mi dùn jù lọ. Yọ 125 naira. Jẹ́ pé ó tún lé plọ́ọ̀tì gan. Tí ì ṣe aláyé 60/120. Owó rà. Ó wá di 200. Láyé 50/100. Bí Yorùbá múra gan ká tó 50/100. Wọ́n tún gba 5 kúrò bẹ́ẹ̀. 100/45 wọ́n fún mi. 100/45. Nígbà mo fẹ́ mọ ọjà wọn ní kí ni wọ́n já sí. Nítorí ẹ sáà fi ibi tí wọ́n sùn lẹ̀. Olúwa nílẹ̀. Àti ẹ̀kún ẹ̀. Nígbà tí ó rí ọjọ́ mi, tẹ̀sùn wò pé tún bí àkọ́bí mi. Inú mi dùn. Àṣé tí ń bẹ́ẹ̀ nù mí ni. Inú mi dùn bẹ́ẹ̀. Wà á jẹ́ méjì. A jẹ́ méjì, ọkùnrin méjèèjì. Wọ́n á sojú kẹ́nẹ́kẹ́nẹ́. Inú mi dùn. Àwọn ọmọ mi obìnrin gan-an méjì ti bí ìbejì náà. Lára àwọn ọmọ yín? Méjì ti bí ìbejì. Kábíyèsí ló dùn. Obìnrin méjì ti bí ìbejì. Ìkan bí ní February 2, ìkejì bí ní December 4. Lọ́dún kan náà. Inú mi dùn pé tọ́ ìbejì dìran.
ẹ wá kó bèjì rìn mí náà. Kàákùn lágbára Ọlọ́run tẹ́ta. Kò sẹ́ni tẹ́mi bá kò sẹ́ni tí bá bá rìn yóò bí bèjì. Lágbára Ọlọ́run. Ẹ̀pẹ́yìn lẹ̀ ń pọ̀n wá báyìí ní sí ó di dáa kí n bí bèjì. Lágbára Ọlọ́run ó bí lágbára Lọ́dọ̀ wò yín rán. náà wà á fi pé bí màmá mi ṣe náà bí wa wọ́n láwọn orogún wọn jọ máa ń bímọ wọ́n pọ̀ wọ́n jọ máa ń bímọ so ńgbà wọn wá jọ bímọ ọmọ màmá mi yẹn wá kú ṣe mọ̀ pé àwọn tí ti lọ́mọ kọ̀ọ̀kan lẹ̀ wọ́n tún wá jọ lóyún ní táìmù gbà yẹn ní ìyàpá jọ so àwọn náà bí kọ̀ọ̀kan ìwọ̀n mọ́tò bá fi méjì sọ́mọ wọn ò ti dọ́gba bá kọ̀ọ̀kan yóò ṣe rí fún un náà àbí kan ọkùnrin kan obìnrin wọ́n bá ní ìyá Délé àjẹni ọ́ àfi bọ́ bá wọn dọ́gba ọmọ mi lọ́lọ́ ni. Ọpẹ́ ní fọ́lọ́run ọpẹ́ ní fọ́lọ́run lágbára Ọlọ́run gbogbo àwọn nǹkan tó jẹ́ bí àrídùnnú fún yín kò ní dàrí bàjẹ́ ọwọ́ ọ̀bàjẹ́ ò ní kàn wọ́n tí nǹkan yín tó ti ń dà yóò mọ̀ dà lọ yóò mọ̀ dà lọ ẹ mọ̀ tẹ̀síwájú ẹ mọ̀ lékún nínú rere nínú ìgbéga nínú ìbùkún Ọlọ́run yóò wá bá mi túbọ̀ máa gbé àwọn ọmọ yín lórí sókè àwọn dáadáa tẹ wá ń ríra wọlé àtèyí tí ń bọ̀ lágbára lọ́wọ́ ìrọ̀rùn ni ó fi wọlé tọ̀ yín wá ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o oúnjẹ yín kò ní di tẹni ẹlẹ́ni iṣẹ́ tẹ ṣe lóòrò ẹ ní jẹ́ lórí ìdùbúlẹ̀ àìsàn lágbára lọ́wọ́ lọ adúpẹ́. mo sì nímọ̀ràn kan tí mo fẹ́ fún àwọn ọmọ ìrìn ìsìn kó kálukú mójútó ọmọ ẹ̀ kó kálukú mójútó ọmọ rẹ̀ kó kálukú ó sì mójútó ọkọ rẹ̀ kò sí ọkọ tó dáa wọ́kọ̀ eléyìí bọ́ bá dáa yóò ní bí ó fi ń tẹ́ná ìyàwó rẹ̀ tí kó kálukú ó jókòó tọ́mọ ẹ̀ ọmọ yẹn ká má sì máa fọkọ wọn ṣépè ká máa ṣàdúrà fọkọ wọn bá ti hùwà tí ò dáa fún wọn ká máa ṣàdúrà fún tó bá ti ń ṣàdúrà fọkọ wọn ọkọ wọn làdúrà wọn lọ́mọ bá so mo rọ̀ wọ́n báwọn ọkùnrin ṣe máa ń ṣe àwọn obìnrin kí ká gbà yìí pé ọkùnrin ọmọ àwọn náà ni ká dìímú kan mọ́ tí ò bá ti jalè tí ò jalè tí ò pààyàn mo ti ní mo gbá ní Ọlọ́run wọnú ayé ẹ àmọ́ tí ò bá ti jalè tí ò jalè sọ Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ wọn ní kó gbogbo àṣìkiri ọkọ̀ kíkọ̀ kọ̀ dá o ń kálukú ojú táǹdì lónìí ọmọ ọjọ́ táǹdì ó gbé lẹ́sọ̀ bá lélẹ̀ yìí ọ̀dà míì tó bá wà lọ mú ìṣáájú ó burú ju tẹ̀yìn ó burú ju ìṣáájú lọ sọ Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ ọgbọ́n ọmọ jìnnà wọn ní gbégun eléegun ayọ̀ ọkọkùnrin náà ò ní gbégun eléegun wọn bá ara wọn pẹ́ kálukú jókòó tọ́mẹ̀ kó mójú tọ́mẹ̀ bí ọmọ wa bá ti dàgbà báyìí inú wa máa ń dùn wọ́n di ọkọ wa nù wọ́n di ọkọ wa nù tí wọ́n jẹ́ bàbá wọn jẹ́ bàbá àwọn méjèèjì àní dààmú ọ̀run àlọ́. adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún gbígbà tí ẹ gbà wá tọwọ́ tẹsẹ̀ adúpẹ́ fún ọwọ́ rere àti ọwọ́ ìfẹ́ tí ẹ nà sí wa lágbára lọ́wọ́ Ọlọ́run bá wa tún dà yín lágbà yóò bá wa fún yín lọ́kàn balẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo ìgbà tá a bá ti wá a máa bá yín lágbára lọ́wọ́ Ọlọ́run kò jẹ́bi tí a ò rí mọ́ lénìí lórí ètò yín ètò wa Àgbàntara mi má rí n fín o Àgbàntara mi ẹ lẹ́ńbẹ̀ o. ẹ ṣeun.